ọ̀rọ̀ ta lẹ́yìn níbo la gbà wọlé níbo la fẹ́ gbà mú. èmi tá a gbà mọ́ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. mo fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà lálẹ́ yìí. jẹ́ mọ́ bàbá Ìjẹ̀ṣà tí mò ń sọ̀rọ̀. bàbá Ìjẹ̀ṣà tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. wọ́n ní ó ṣe àṣemọ́ṣe tí wọ́n mú relé ẹjọ́ lẹ́sìn. bàbá Ìjẹ̀ṣà tí ń ṣe tíátà. bàbá Ìjẹ̀ṣà onífíìmù. mọ́kàn tún wà lórí Facebook lọ́sàn-án yìí. wàá rí gbogbo bó ṣe ṣẹlẹ̀. níyẹn ń gbé wá ó ń gbé ṣẹlẹ̀ yẹn wá bó ṣe ṣẹlẹ̀ ó gbé wá lẹ́sìn. olúbàbọ̀ ọlọ́fà ní sọ̀rọ̀ ńgbà náà. àwa pín gbogbo ní tíátà Nàìjíríà. àbáyọwọ́ ìyá Rainbow Yomi Fábíyì àti bàbá ọlọ́fà náà. àwọn wọ̀nyí nìkan ni wọ́n associate ara wọn mọ́ bàbá Ìjẹ̀ṣà nígbà ṣẹlẹ̀ṣẹ̀ bí ó ṣe olódù. ẹ má jẹ́ ń tàn yín. wọ́n ní bá kọjú sí ọkọ ta tó bá kọ̀yìn sí ọjà ń kù mọ́. wọ́n kù wọ́n nìkan tẹ́rù ara rẹ̀ pa. ó kú bàbá Ìjẹ̀ṣà ó kú ẹlẹ́dàá ẹ̀ ọdún kan ti pé bá a nínú ọgbà ẹ̀wọ̀n. nínú túbú ọgbà ẹ̀wọ̀n. àwọn eléré bíi Ìyábọ̀ Òjó àtàwọn kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan. àti gbogbo wọn kóńjọ́ náà ìtàn ò ní gbàgbé ẹ̀ láéláé. bàbá Ìjẹ̀ṣà géètì náà jéèlé ẹ̀ lè ta property mi tó ó ti wà lẹ́wọ̀n ní ìsìn. èyí tó yà mí lẹ́nu ni wípé ṣé wọ́n àpíì kéèsì yìí ni ṣé wọ́n ọ̀gbẹ́jọ́ yẹn lọ sí àpíì ni bí àpíì ọ̀jáde fún bàbá ajá sí pé Nàìjíríà ẹni tí wọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ sí ìyàn ni ó ṣẹlẹ̀ ẹni tí wọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ sí ìyàn ṣẹlẹ̀ sóńtọ̀ ń wo ẹni tí wọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ sí ìyàn ni ó ṣẹlẹ̀ sónítọ̀ nítorí wípé bí àyà ti rẹ́ni tó kó bílíọ̀nù jẹ tí wọ́n gbá kokéènì tó sì wà ń ta àti ọ̀lọ́jọ́ méjìlá wọ́n kàn rìmáǹdì ẹ̀ ó sì ti jáde. ààrẹ ni tí àwọn àkíyèsí dúró báyìí wọ́n tọ́ka pé àní ẹni iṣẹ́ àjọ wà ń bẹ̀ ni gbàdáǹdè òmìnira ẹ̀ tó ti jẹ́. ìlú èyí téèyàn bá mọ̀ọ̀yàn téèyàn bá léèyàn má níra rẹ kó o pò léèyàn téèyàn bá níra rẹ tó bá lòun léèyàn tí kú wọn ò tí ì gbé sí 165 days ti bá bàbá Ìjẹ̀ṣà nínú ọgbà ẹ̀. ó ń sọ fún wa àfàìmọ̀ kọ́mọ́lọ́dún mẹ́ẹ̀ẹ́dínlógún rẹ̀ pé ní a bá gé rárá dínlógún tí wọ́n gé òun bóyá ni ò ní lọ́dún mẹ́jọ ń bẹ̀. bí èèyàn ti wulẹ̀ ó star tó láyé ọdún mẹ́jọ lọ́gbà ẹ̀wọ̀n kó padà kó sì tó wá relevant àmọ́ ṣe Ọlọ́run o ntọ́lọ́hún ò lè sásòdò àsọ̀dá ṣèkan bí òtútù àṣèkan mú bí ọyẹ́ ntọ́lọ́hún ò lè ṣe o. kábíyèsí olódù bàbá Ìjẹ̀ṣà dánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ńlá ní ọ̀jẹ̀ fún yàn èèyàn ọba sọ́ra dáadáa ẹran sókun sí ni tí ẹni tó torí sígínìbì ẹ̀rún òjé gọ̀bí ó gòrè sàárè rẹ̀ torí obìnrin lẹ̀ 1001 yóò gòrè obìnrin ọ̀hún kó tó jáde kúrò lẹ́wọ̀n. kábíyèsí Ọlọ́run gbogbo wuduwudu warawara iná tó bá pọ̀ tán onímọ̀ ìjìnlẹ̀ sọ pé adùn rẹ̀ kọjá ìṣẹ́jú 5 sí 7 láàrin ìṣẹ́jú 5 sí pọ̀ tá àríró ẹ̀rí ìṣẹ́jú 10 ń sì lè bayé èèyàn jẹ́ tí èèyàn ò ní jẹ́ èèyàn mọ́ lè daṣẹ́ èèyàn rú lórí iṣẹ́ èèyàn kò jọ tí odò láyà rẹ̀ mú ṣe kọrin bí obìnrin tí wọ́n ń pè lóbìnrin ó ní bí obìnrin bá rán ni láǹkárá àdàbí ògùn pa lójú ẹni omi tí ajá rí tí ajá fi ń gbó tí àgbò rí tí àgbò ń sí mú bàbá mu tí ò lè fọ́mọ ẹ̀ mu rí báyìí bí obìnrin rí tí wọ́n ń pè lóbìnrin kò sí bí obìnrin ò lè tìyàn dé ó lè kọ́wọ́ ọlá èèyàn ó lè fọwọ́ ọlá èèyàn gbálẹ̀ àbí ní ìlú tá a wà yìí kọ́ àfírì nínú ọkà bí ọ̀rẹ́ ń ti ẹsẹ̀ ìyàwó rẹ̀ ti gòjú tiẹ̀ lọ́mọ abáyàwó rẹ̀ já ń gbogbo ìgbà bọ́yọ̀ fẹ́ kókò léwu mọ̀ pé tìyàwó rẹ̀ gan ni bàbá láńlọ́ọ̀dù ń rò tó bá sọ pé fún wa ń wèé tó bá sọ fún bàbá láńlọ́ọ̀dù jọ́ kejì làwọn kí á ti kà ó mú òwe wá báyìí tí ẹ̀ dákun mo fẹ́ lólé ọ̀dọ̀ mi lólé mi ni kábíyèsí. wo ẹ̀mọ́yé èèyàn tí ń gbélé rẹ́ǹtì tí láńlọ́ọ̀dù ń báyàwó rẹ̀ tó ń bè bàbá láńlọ́ọ̀dù ọ̀nà àìsísí wọn bí ìjọ ilé òní ti mọ́ rówó san ni Ọlọ́run ó kúkú ṣàánú yín lọ́mọ káàkiri léèjì yọ sí yín lọ́wọ́ ẹ̀ fún mi nǹkan kan bẹ lẹ́yìn ọ̀fà tó jò bí òsì Olódùmarè wọ́n wáyé pé bí gbogbo obìnrin ṣe máa ṣe pẹ̀lú pásítọ̀ òun àwọn ń ṣe pẹ̀lú ọ òní máa rógun wàhálà àwọn òní máa rógun à ń lọ ṣọ́ọ̀ṣì kú bí ìhín ìṣẹ́nu ọ̀nà ni ó ti máa kúnlẹ̀ bọ̀ fún
bàbá yes daddy yes sir daddy yes sir ṣe bẹ́ẹ̀ fọ́kọ ẹ̀ náà lálálàáfà. wọ́n wo kúwo kan lórí TikTok ó sì súnmi sútẹ́. èèyàn máa sọ̀rọ̀ wípé bí kọ́lọ́fín ara wọn lọ lè pé kò sí nǹkan kan o. ọ̀rẹ́ á lè fọ́mọ rẹ̀ lò. tó bá gbére wá ibi ń bọ̀ lẹ́yìn rẹ̀ lẹ̀ ẹ́ mọ̀ tanra ẹni jẹ. ọ̀rẹ́ gbogbo àmọ́ ṣá o ọ̀rọ̀ ìdùn ni kójú rẹ̀ ó bò.